àgbẹ̀ tí roko ire ní ìrètí bí adìẹ tí ń fẹsẹ̀ alẹ̀ ire ní wá o oṣù tó ta ní fọ́gbọ̀n ọdún ìyà tó ta ní fọ́gbọ̀n oṣù bí ó bá là ní àkókò padà lẹ́yìn ẹ̀sìn àgbà ń forí tì orí àgbà ń pàjẹ́ tán kò sì dẹ́yìn bí òun jẹ́ Benford tún pariwo pọpọpọ dákun dábọ̀ fi èdè nù lọ́rọ̀ mi àsìkò ti tó láti sọ̀rọ̀ mi dayọ̀ sọ̀rọ̀ mi dayọ̀ Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ àsìkò tó láti sọ̀rọ̀ mi dayọ̀ sẹ́kùn mi dẹ̀rín fàdùn sọ̀rọ̀ mi àsìkò tó láti sọ̀rọ̀ mi dayọ̀. ṣé kò ṣe àbájá? ó wà òkè in fact ẹ parí iṣẹ́ síbí o. Ọlọ́run máa gbọ́. ẹ parí iṣẹ́ síbí. Wonderful. Thank you. Really like everything she did. Thank you so much. It's very okay. Thank you. Like seriously, I really love it. So kí lẹ sọ pé ó kún bẹ́ẹ̀ báyìí. Yes. Wọ́n kàn máa floor then kí wọ́n ṣe painting. In fact, gbogbo iná everything yẹn wọ́n máa wá ṣe ní bóyá ọ̀la sọ́túnla. This week everything are done. Màá trust yín lórí yẹn. Thank Màá you. trust yín. Thank you. And kí lórúkọ ọ̀rẹ́ yín náà. Jídé. Bro Jídé, àwọn ẹ ṣeun gan ẹ̀gbọ́n. I'm really appreciate. I'm really appreciate. Ẹ ṣeun wá gan. Mo dúpẹ́. So ẹ̀gbọ́n mi wọ́n sọ pé ẹ̀yin náà ni ọ̀rẹ́ àwọn pé ẹ̀yin náà lè ń bá wọn ṣe gbogbo ẹ̀. Ẹ wò ẹ ṣeun gan. Mo dúpẹ́. Tí adẹ̀ ti dé náà báyìí láti jẹ̀ta náà báyìí ẹ̀yin lẹ ti ń gbé wa káàkiri dẹ̀ ń gbé wa lẹ́wọ́ ẹ ṣeun. Ẹ̀gbọ́n. Yes. Mọ́tò ìlú lẹ sọ pé a máa fi balance ẹni tó ní mọ́tò báyìí. No, tó bá jẹ́ ti onímọ́tò ẹ má wọrí màá bá sọ̀rọ̀ màá yanjú ẹ̀. Ẹ̀gbọ́n ẹ ṣeun gan. Nǹkan ọ̀rẹ́ mi nǹkan mi náà ni yàrá wa jẹ́. In fact ẹ dẹ̀ try. Mo ń wò pé ẹni tí o fẹ́ fún níbí báyìí ṣé o máa like ẹ̀? Ẹ máa wẹ̀ gbọ́ ẹni tí ò bá like eléyìí ọ̀tá ajé lẹ́nu yẹn yàn ní like eléyìí àwa tá à ń gbé ní Amẹ́ríkà gan. In fact there are a lot of houses tí kò meet standard eléyìí. This is ó wà okay ẹ má jẹ́ ntọ́ ẹ kú iṣẹ́ ẹ pẹ̀lẹ́. That's remind me, Banjo. Okay. Mo gbọ́ tí wà tàbí ẹ̀ sọ lánàá yẹn. Okay. Tábà máa wù báyìí sí. Yes. Ó ti tó ilé mélòó tó bá bu ẹ̀kọ́. Tábà máa kà ní méjì at least ó ti tó mẹ́rin because mo rántí pé akọ́kan fún dádì àti mọ́mì kó tó di pé wọ́n jáde láyé. Then akọ́kan tó máa ń dé sí tó bá ti dé láti outside. The other one ta kọ́ ó fi ṣe gift fọ́rẹ̀ kan. And this very one ta ṣẹ̀ṣẹ̀ parí ó kọ́ yẹn fún ìyàwó ẹ̀ ni. All right. Yes. Ó jẹ́ mẹ́rin àbí? Exactly. That's good. So tí bá máa béèrè lọ́wọ́ ẹ̀ mélòó ni ti ilé ìtọ́jọ́ tiẹ̀? Ilé ìtọ́jọ́ tèmi. Bẹ́ẹ̀ni. Mo ẹ̀ṣẹ̀ ń plan wípé tèmi náà bá ṣàràjọ mo máa get ilẹ̀. O ṣẹ̀ṣẹ̀ ń plan o tẹ̀ tí gẹ́ẹ̀tì ilẹ̀. No,
ṣé mo pé ní understand bẹ́ẹ̀ èèyàn ṣe máa ń ronú o ọlọ́run àfún yín opportunity báyìí ẹ lè má misuse ẹ̀ nígbà tó ti di pé òun bá àbúrò ẹ̀ kọ́lé aláǹkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta o ò tí ì nílẹ̀ tẹ bá rí opportunity ẹ máa misuse ẹ̀. Now let me ask you a question. If you are a building contractor, will you make profit or not? Sure, I will. Then kí ló wá stop ẹ from making profit from your brother's job? Okay, òun fi egbò ṣe gbòòlé torí pé àbúrò mi ni ìwọ ò dẹ̀ nílẹ̀ débi pé wà á nílé mi ò mọ bó ṣe ń rorí o. There is an opportunity for you. Opportunity yìí táìmù ti ẹni lè tó bá mix sí opportunity yìí I will be surprised. Abọ́dọ̀ mi ò tí yẹ náà ni. I think I'm trying to get your point. Now wọ́n tí wàá ṣe tó bá ti ń ṣiṣẹ́ báyẹn fún àbúrò ẹ̀ wàá fi omi jáde náà wàá fi omi jágàrí ẹ̀. That is how you got to make it. Orí ẹ̀ o. Jídé, ṣé mo pé gbogbo bó ṣe ń sọ látẹ̀kan yẹn ìmú náà ẹ̀ṣẹ̀ wá ń ronú ó dà tọpọlọ mi ẹ̀ṣẹ̀ ń ṣí ó kọ̀ dàbí ẹni pé kàn ń finger brain mi pọ̀ ń tọ́ bọ̀ mi lọ́pọlọ bẹ́ẹ̀ ló ṣe rí èsì but please kò tí ì yé mi tó please expatiate it kí ló ń ṣẹlẹ̀. Jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Okay. This how you will do it. Ó wà very easy. Tí àbúrò ẹ̀ bá fún ẹ ní owó pé kó ra tipper of iyẹ̀pẹ̀ mẹ́ta. Yes. Àbí kó ra bag of cement bóyá 20. Ibi tí wọn náà máa ti dọ́gbọ́n ti ẹnìyẹn náà tó bá ní kó ra 20 wàá ra 8 wàá jẹ́ kí omi pọ̀ jọbẹ̀ lọ wàá fi omi jágàrí wo opportunity ló ní. And that opportunity come, but worse. When you miss it for life. Opportunity comes, but once. Yes, sir. Ẹ káàsán. Jọ̀wọ́n ya. Yes, sir. Yes, sir. Báwo gbé? Yes, sir. Mo dé site nísìn. Okay. Wọ́n nǹkan tí àwọn ọmọ yẹn bá mi sọ yàtọ̀ sí kàkà tó sọ. Okay. Tí mi bá gbàgbé, ibi tá la fẹ́ lo 12mm sí yẹn, sẹ́wọ̀n kí mo sọ fún yín pé 12mm yẹn kéré tẹ́lẹ̀. Àwọn ọmọ jẹ́ kó yé mi nísìn pé ẹni ká má lo 12mm yẹn mọ́ pé 6mm yẹn. Yes sir, mi ò lè lo 6mm fún iṣẹ́ yẹn sir. Ó wé against the profession mi. Irin yẹn ti kéré jù. 6mm tẹ́ ń sọ yìí, a máa ń tẹ́ sílẹ̀ lẹ́ẹ̀ni. Mi ò lè fi kárìn. Ká tó wá sọ pé màá wá fi gbé pílà tó máa ru ẹrù. Ẹ má bínú sir, mi ò lè lò. Àkọ́kọ́ nìyẹn. Èkejì, cement tá la máa lo 5 bag. Ẹ tún ní rárá pé ká má lo 5 bag mọ́. Mo ti kọ́kọ́ rò pé àwọn ọmọ yẹn ṣeré ni. Ó ti gbà tán lẹ́yìn ilẹ̀ instructor wọn pé 2 bag ní ká lò. 2 bags ò lè ṣe nǹkan kan bẹ̀ yẹn náà. Á lo yẹ̀pẹ̀, á lo òkúta, á mix ẹ̀pọ̀ concrete la pé náà pílà tí ó gbẹ́rù. Yes sir, mi ì lè ṣe irú iṣẹ́ yẹn sir. Engineer, ṣe rí kò sí nǹkan téèyàn ò lè lò fún ilé tí èèyàn bá fẹ́ kọ́. Irin ni irin jẹ́. Àti pé ẹ fẹ́ lo 12mm, ẹ fẹ́ lo 6mm, ṣebí kẹ́ ti lórin ni. So kí wá ní yàtọ̀ nínú méjèèjì? Now ẹ ń sọ̀rọ̀ cement or no cement, cement 2 bag, cement 5 bag, ṣebí cement ni cement ń jẹ́? No, mi ò rí sí gbogbo ilé tẹ́ tún sọ yìí o. No. Ọ̀gá, sẹ́rí cement 2 bag, ẹ lè compare ẹ̀ fún iṣẹ́ yẹn pẹ̀lú cement 5 bags. Kò jọra wọn. Ẹ wo
gbogbo tẹ́ni kí n máa ṣe yìí ó against the profession mi lè jẹ́ káwọn ọmọ kéékèèké tí ò tó yàn kọ́ mọ wá query mi lórí iṣẹ́ tí ó mọ iṣẹ́ Ọlọ́run ní kí n mọ̀ ni mi lè jẹ́ ẹ má bínú o mi lè ṣe irú iṣẹ́ yẹn àwọn ẹni tá a sọ fún jọ́ kìíní àná kí lẹ rò kó ṣẹlẹ̀ sí díẹ̀ ti wà ń lẹ̀lẹ̀ nísìn torí pé ó kọ̀ kò gbọ́ advice so lórí èyí ẹ wo ẹ má bínú èmi ò lè ṣe irú iṣẹ́ yẹn. àbọ̀ ní profession ẹ ti ń fa ọ̀rọ̀ yìí ju bó ṣe yẹ lọ are you getting it? ẹ ti ń fa ju bó ṣe yẹ lọ now cement ni cement ń jẹ́ irin ni irin jẹ́ ẹ lo cement tí bá ní kẹ́ má lò kankan kọ́. wẹ́ tẹ bá mọ̀ pé ẹ lè ṣe there are so many people outside tí wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn. better. because orúkọ mi wà stake mi lè jẹ́ kẹ́nìkan wá máa embarrass mi tí mo fi gbogbo ọjọ́ ayé mi kà. èmi gangan bí mo ṣe wà yìí orúkọ tèmi náà wà stake. so tẹ bá lè ṣe mọ́ èmi o I don't care màá fẹ́ lómi kó ṣe náà. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ gbé fún wọn àwọn yẹn àwọn olórúkọ èmi lórúkọ tí mò ń protect orúkọ mi dẹ̀ wà stake gan and ẹ má gbàgbé o ẹ sì ní 70 million kan tó yẹ kí n san fún mi. I will see you again. ó mà tún sọ̀rọ̀ 17 million. kò ní sọ̀rọ̀ 17 million ṣé kò ní gbowó iṣẹ́ ẹ̀ èèyàn ń kọ̀rẹ́ tẹ̀ ó dẹ̀ ń dúró bíi pé ìwọ nìkan ló mọ̀ tán ó jẹ́ fún ẹni ẹlẹ́ni lówó. now tell me ṣé ẹ̀yìn mi ló yẹ kó wà ní àbí ẹ̀yìn máa yẹn. mi lè wà lẹ́yìn ẹ̀ torí nǹkan tó ń sọ nǹkan tó ráìsì ló ń sọ ṣé fẹ́ kíyàn kó délé tán kí lè lọ wọlé wọn lórí mi ṣé o mọ̀ ju ẹni tó wà lọ ṣé o mọ̀ jù lọ ló ṣe gbé fún ṣé o lè ṣe é ló fi gbé fẹ́ nìyẹn. ókè ọ̀rọ̀ ẹ̀kún ṣèṣin ṣé o sì ń lọ síbẹ̀ yẹn àbó lọ́mọ. Banjo. Yes, dear. Àwọn oníbọ̀wọ̀ yẹn wọ́n pè mí sí. Wọ́n ní kí n sọ pé o ò gbẹ́bọ̀ wò. Wáyé tó ṣe ní gbẹ́bọ̀ wò mọ̀. Yes. Mo kàn rò pé bó ò ní fi taratara nídìí níbẹ̀ yẹn. In fact, ara àwọn calculation yẹn náà ni mo tún ṣe nísìn. So, kànga la máa gbẹ́. Kànga báwo? Sórí bẹ́ẹ̀ yẹn, ìgbà tá a wo ilẹ̀ ibẹ̀ yẹn, wà òkè fún bọ́ọ̀. But báyìí tó bí á kànga, yes, ilẹ̀ ibẹ̀ yẹn wà òkè. So, for that bọ́ọ̀, jẹ́ ká gbàgbé. Ṣebí kéèyàn ti pọn mi ni. Mi ì ṣáà lè ṣe nǹkan tí ò dáa. Ṣebí kéèyàn ti pọn mi ni. Kéèyàn ti pọn mi báwo? O ti ń ṣe nǹkan tí ò dáa. Ó dà pé o ti ń ṣe, o ti fẹ́ máa ṣe báyìí. Ìtàn ní máa sọ pé o fẹ́ gbẹ́ kànga. Ṣé ó papọ̀ mọ́ra wọn ni? Báwo ni bọ́ọ̀ àti kànga ṣe jọra wọn? Ṣáà mọ̀ nǹkan tó ń ṣe. Mọ̀ nǹkan tó ń ṣe o. Tó bá délẹ̀ tán sìn, ó máa hàn lára tèmi náà. Mọ̀ nǹkan tó ń ṣe o. Okay. Jọ̀ọ́ dúró Ọlọ́run dúró ná. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ báyìí nísìn? Àti bọ́ọ̀ àti kànga. Ṣebí kéèyàn ti pọn mi ní méjèèjì ni. Now, tá bá ti gbẹ́ kànga yẹn tán, a máa ju imported pumping machine, a máa jù sínú ẹ̀. At least ojú local síbẹ̀ kó má ju imported síbẹ̀. Imported kọ́ local ni. Kí ló ń sọ? Ó gbọ́ nǹkan tó ń sọ ò rí bóyá rí ni. Ṣáàrò nǹkan tó fẹ́ ṣe yẹn dáa àbí nǹkan tó ti ń ṣe yẹn òró dáadáa torí kó má lọ fi ìwà tó ń hù yẹn má fi bà orúkọ tèmi àti tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àbúrò ẹ̀. Wẹ́ kò sórúkọ kankan tó fẹ́ bàjẹ́. Okay. Nǹkan tí mo fẹ́ jẹ́ kó mọ̀ nìyẹn. Kò sí orúkọ kankan tó fẹ́ bàjẹ́. So má worry tó bá yẹ kí bí a ti torúkọ yẹn ni fi ti torúkọ yẹn kalẹ̀. Kò sí nǹkan kan kí là ń sọ kí ló ń sọ náà. Ànílẹ̀ ẹ̀gbẹ́ yẹn ò dáa fún bọ́ọ̀ pọ̀ tó wà òkè fún kànga. Tá bá dẹ̀ ti gbẹ́ kànga yẹn ká máa jẹ́ kó jìn dáadáa máa jẹ́ kànga yẹn jìn. Tó bá dẹ̀ ti jìn a máa ju imported pumping machine a máa jù sílẹ̀ omi máa wọlé omi máa pọ̀. Wàá ju local náà sí tó bá yá. Ká máa sọ kó máa sọ nǹkan mi. Ó dà kí mo tún fura sí ẹ o kí tẹ̀ ló ń bọ̀ bọ́ yẹn gan-an sípínlẹ̀ tó fi ń pì ẹ̀. Ṣé wọn ló yẹ kó pè lábẹ́ mi? Ó ti pè mí mi ò gbé kọ́lẹ̀. Àti mi dẹ̀ ti gbé kọ́lẹ̀ yóò dẹ̀ fi mí kalẹ̀. Ó dẹ̀ tún wá ń pè ẹ́ ó tún ń pè ẹ́. Ara ń fún mi sí o. Ara ń fún mi sí. Màá dẹ̀ make sure pé mo dì pẹ̀lú ẹ̀mí tiẹ̀ ní pé mọ́ gan sẹ̀ mi ò ní pé mọ́. Jídé, lákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo really appreciate ẹ̀. Sórí tí ẹ bá fẹ́ bá yẹn rìn láyé, èèyàn gbọ́dọ̀ wúru ẹni tó fẹ́ bá rìn. Ọlọ́run ló ní kí n mọ̀ ẹ́. Thanks once again. Ọwọ́ kan. Sórí o ti jẹ́ kí àwọn nǹkan kan yé mi. Tó jẹ́ pé èmi náà wá ń realize pé ó yẹ kí n ti mọ̀ ẹ́ tipẹ́. Now, could you believe wípé ìyàwó mi nìkan ló kàn fẹ́ máa fún mi ní tough time these days?
ó mọ̀ ó fẹ́ máa mọ́nítọ̀ gbogbo àwọn nǹkan tí mò ń ṣe wípé báwo lè ṣe ń lọ báwo lè ṣe ń rí báwo lè ṣe rí òun sáínì site àbúrò mi yẹn. Ìgbà míì tí n bá ń pè tí mo bá ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ á máa wò pé ta ni mò ń bá sọ̀rọ̀. Ó ti ń sọ fún mi pé kí n yẹra fún ẹ. You mean it? Yes. But do you know one thing? Èmi ò fi gbogbo yẹn ṣe. Ṣé you understand? Èmi ṣáà mọ̀ wípé a ní focus a dẹ̀ níbi tá à ń lọ. Now nǹkan tí mo wá fẹ́ ṣe é sí ni pé gbogbo àwọn owó tó ti wọlé sọ́wọ́ mi àwọn gbogbo nǹkan tí mo ti rí bẹ̀ yẹn ọ̀rẹ́ máa ṣe transfer ẹ̀sẹ̀ o. Better ìyẹn ló wà important. Sórí kó bá dàbí pé mo kàn kọ́ tiẹ̀ ni mo fẹ́ kó délẹ̀. Sórí lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó ń sọ yẹn. Yes. Lórí ọ̀rọ̀ àwọn obìnrin ó yẹ kó ti mọ̀ wípé obstacles náà máa ń jẹ́ simple drugs ẹ̀dá láyé. That's it. Especially àwọn ọkùnrin. Ṣé tó bá ṣe make attempt àti move forward wọ́n máa drag ẹ backward. Torí ẹ̀ ló ṣe tí mo wà single látọjọ́ ìná. Sórí ọ̀rẹ́ mi ò ní marry until tí mo bá achieve àwọn nǹkan tó yẹ kí achieve tán as a man. Ṣòróbìnrin tó bá ṣe make attempt àti progress báyìí wọ́n máa drag ẹ backward ni. Ìwọ́n mi lè rí ríǹgì kankan níbẹ̀ ní tí ó dà ti marry obìnrin ó láti ṣọ́ra especially ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó sọ yìí kó má máa lọ fún wrong advice o ìwọ ni kó orí ẹ̀ dáadáa. That is why I'm single sí òrọ́wọ́ mi ni èmi obìnrin yóò ní jẹ́ kó tètè wọ́ ọ̀rọ̀ ilẹ̀ yẹn a máa lọ sọ́dọ̀ bàbá yẹn. Good. So that wàá lè sign àwọn nǹkan tó yẹ kó sign wàá bẹ̀rẹ̀ project tiẹ̀ náà. That's remind me gbogbo nǹkan yẹn pátápátá ìwọ ló bá mi ṣe. Okay, ìwọ ló bá mi sign. Fine, wàá bá mi ṣe everything. Better. Tí o dá sign mi ò fẹ́ jẹ́ kí àbúrò mi rí traces níbi á mú un ṣe anything. Gbàjọ náà ti ń smart. Ó ti ń smart. Ìwọ ló kọ́ mi. Bó ṣe yẹ kó rí nìyẹn. Nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó o tún mọ̀ nísìnyí pé sórí gbogbo owó tí mo ti ń sẹ́ndì sí ẹ tẹ́lẹ̀ yẹn ìrúnú ni o. Owó yẹn kéré ṣé kí n tún já ẹ sí. Hòtẹ́ẹ̀ tí mò ń sọ fún ẹ the last time yẹn àbúrò mi ti rà. Wow. Yes. Now ó wá fẹ́ ṣe renovation from A to Z. That's good. Owó tá à ń sọ ibad. Tó bá ti wá send owó yẹn màá make sure wípé 75% of that money kíá màá jù sí ẹ. Ọ̀rẹ́ mi ti já. Ó ti já kùtùkùtù. Mo ti já bàjẹ́. Nígbà mo ti fẹ́ máa wá ìjòdò lọ wáyé. Ìwọ ló kọ́ mi. 75%. Better kó tó dà nìyẹn. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ìyẹn kan wà lọ́wọ́ ẹ̀ separate. But títí lẹ́yìn a sì máa lọ sanwó yẹn. Màá ṣe transfer yẹn sí ẹ ká tó kó bíbá yín nísìn. Now again wọ́n fẹ́ wá já 5 tons of cement sí site ibi tá à ń kọ́ lọ́wọ́ yẹn. Now tí wọ́n bá ti wá débẹ̀ ẹ̀ tó máa ti fẹ́ já máa make sure wípé wọ́n já 3 síbẹ̀ yẹn. 2 tó kù ibi tó bá fi jẹ́ kí wọ́n já sí. Ṣé you understand? Kí yẹn wà ní ìkíá ẹ̀. No. Sorry to cut you, Banjo. Jẹ́ kó já 3 síbi site ìtọ̀dọ̀ tiẹ̀ kí wọ́n já 2 sọ́dọ̀ àbúrò ẹ̀ ṣùgbọ́n sì máa ra sìmẹ́ǹtì ní. Aṣọ ò sì máa. Jẹ́ kó já 3 sọ́dọ̀ ẹ̀ 2 sọ́dọ̀ tiẹ̀ kí iṣẹ́ yẹn lè tètè fast. Ok, jẹ́ ká ṣe báyìí. Jẹ́ ká ṣe ní ọlọ́fàmọ̀jọ̀. Ok. Jẹ́ ká ṣe ní 2.5. Ok. Ẹ̀ka ọkọ̀ ṣe báyìí náà. Kò báàdì náà. Ibi tó bá fẹ́ kí wọ́n já sí. So that wọ́n lè máa tètè máa yọ àwọn blocks nǹkan kan lọ. Ṣé o mọ̀ wípé tọ̀dọ̀ mi yẹn ó ní láti strong ju ti bíbá ẹ lọ. Ó gbọ́dọ̀ strong. Tàbúrò ẹ̀rín wàá fún mi já gẹ́gẹ́ bí mo ṣe sọ náà. Owó ti ní property yẹn lè tí ì ní kankan. Wàá fún mi já epo mi pọ̀ ju gàrí ẹ̀ lọ. Jẹ́ kí n ṣe transfer. Bó ṣe ní àkáǹtì ìyẹn náà ni kò send ẹ̀ sí. All right.
ṣé wàá mọ̀ pé àárín ìgboro níbí ìwà bẹ́ẹ̀ ni sà. mo dẹ̀ mọ̀ọ́mọ̀ mú wá bí yìí bàtẹ́lẹ̀ ti ṣe tán. a ti ṣe tán, gbogbo ètò ti wà ńlẹ̀ bàbá. ètò ti wà ńlẹ̀. gbogbo ètò ti wà ńlẹ̀ ká bẹ̀rẹ̀ báyìí, a bá ti pa documentation ká bẹ̀rẹ̀ iṣẹ́ lókù. kí n má mú yín lọ sínú igbó lọ́hùn tẹ̀yà pé tí n bá mú yín lọ sínú igbó lọ́hùn tẹ́ bá lẹ ti kọ́ tán wọ́n lè jí nǹkan yín yọ ẹ lè má lè kó lọ bẹ̀ nígbà tí ó ti séyàn bẹ̀ ló jẹ́ kí n wá sáàrin bí. ẹ ṣeun gan bí ó pè wá. bó wá ní ọ̀rọ̀ owó torí ṣe mọ̀ pé ẹni tó sanwó ló ní ilẹ̀. a bá ṣètò owó bàbá, owó ti wà ńlẹ̀. ẹ ṣeun gan Jídé wàá rí pé látẹ̀ǹkan mi ò fi taratara sọ̀rọ̀ because mo ti wò pé ìwọ náà ló máa wà yín kí ààrẹ fi sìn pé. ibi tí bàbá mú wa ibi tó wà jẹ́ ní òní. sure ẹ ṣeun gan dáàdì ẹ má wọrí gbogbo ètò àti everything ó wà lọ́wọ́ ẹ. ṣé kí n fún yín ní account number mi ni àbí. èmi lè máa fún ẹ má wọrí màá gbà á. phone number mi ti wà lọ́wọ́ ẹ. ẹ send ẹ sí mi. lẹ́yìn bá ti send account number báyẹn owó ló máa wọlé sọ́dọ̀ tí ẹ send ẹ sí mi. màá send account number sí ẹ. dèmí tẹ bá ti ṣetán ṣẹgbọ́ ṣe pé àárín ilé ni ilẹ̀ yìí wà kì í ṣe ilẹ̀ tó kùtà. àbàràbà iṣẹ́ máa bẹ̀rẹ̀ kíákíá iṣẹ́ kì í ṣe ilẹ̀ tó kùtà o. tó bájọ owó ilé tí ó wà lọ́wọ́ mi ṣé kì í ṣe transfer ẹ̀. máa ṣe yẹn sọ pé ó lówó kan tí mo sì fẹ́ gbà lọ́wọ́ yes ṣe transfer owó sí mi so tó bá ti ṣe yẹn sí mi màá kàn ṣe ṣe straight wà tó èyí tó wà lọ́wọ́ ẹ̀ yẹn kíìpù yẹn ṣe ìrasàn tó bá ti send yẹn sí wàá lọ fi sí better báyìí kò sí problem wàá ṣì tọ́jú ìyẹn ní so ìyẹn wàá tètè wàá ṣe ní àárọ̀ òun má jẹ́ kókó ẹ̀ pé bàbá yẹn ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá sanwó òun ló nílẹ̀ sí ọbẹ̀ má jẹ́ kókó ẹ̀ má jẹ́ kókó ẹ̀ sí ọbẹ̀ bébì kí ló ń fi owó ṣe torí ọ̀rẹ́ ò yé mi lẹ́nu jẹ́ mẹ́ta yìí mo dẹ̀ fún bàbá ọkọ mi wọ́n ń send owó sí ẹ̀ time to time kí ló ń fowó ṣe. sórí bó tún ṣe ń bèrè lọ́wọ́ mi yìí ó ṣe mí bákan bákan bí kébé abo ni mò ń kówó sí àbí nǹkan kan báyẹn well to cut the long story short ṣé bá ṣe wà níbí báyìí ṣé kò tiẹ̀ wù ẹ́ ni pé bóyá káwa náà ká ti kúrò níbí báyìí ká dẹ̀ lọ sílé tiwa. mi lè wé ìta pọ̀ ní. so nǹkan tí. ṣeré ni wọn náà bọ àṣírí. àmì so wọn náà wà bá ní ìtò lápẹ̀rẹ̀. àmì nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. and ìyẹn ọ̀tọ̀ ọ̀rẹ́ ẹ̀ yẹn ọ̀rẹ́ ẹ̀ yẹn. èwo nínú àwọn ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mélòó ló ní tó ń kọ́ ẹ̀ ń kọ kùkù ọ̀rẹ́ mélòó ló ní tó fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ọlọ́run ò dẹ̀ ní gbà fún torí mò ń kọ́ ọlọ́run ò ní gbà fún spirit mi ò tiẹ̀ bá ṣe láti gba ẹ̀sìn gbà torí pé mi tiẹ̀ kàn láìkẹ́ inú mi ò kí n bí mi o bọ̀ ọ̀rẹ́ yẹn mi láìkẹ́ láti bíbà sí bíbà mi spirit mi ò tiẹ̀ bá ṣe jọ ọ̀nà ṣé dandan ni kò bá ṣe ni. I'm sure wípé Jídé ló ń sọ. ta ni mo tún fẹ́ sọ mi dárúkọ ẹ̀ ó ti mọ ẹni tó ń bá rìn tẹ́ pé èèyàn burúkú ni ó dẹ̀ ní gbọ́. sórí àkọ́kọ́ náà mi ò ní fẹ́ kó o fẹnu tẹ́ńbẹ́lú Jídé o yes mi ò ní fẹ́ kó o fẹnu tẹ́ńbẹ́lú rárá bó ṣe wà yẹn ó ní àwọn nǹkan kan tó ń ṣe fún mi tó dẹ̀ jẹ́ pé inú mi ń dùn sí. no now sórí bí ó ṣe wà yẹn tó bá ní pé kí n ṣe nǹkan báyìí mo máa ń rí i pé ó dàbẹ́ ni pé kinní yẹn ó work lóòótọ́ bó ṣe ní pé kí n ṣe and again bó ṣe sọ pé bí a mo gbé Jídé jù ẹ lọ yẹn no ìyàwó mi nìwọ náà ọ̀rẹ́ mi ni Jídé ìyàwó tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ni ẹ náà wípé bóyá Jídé pé mo wá gbé Jídé mo wá gbé ga jù ẹ lọ yẹn àbí pé bóyá mò ń pọn lé jù ẹ lọ no kò possible ìwọ nìyàwó mi torí bí Jídé ṣe wà yẹn ayé tiẹ̀ ọ̀tọ̀ ni ayé tiẹ̀ ọ̀tọ̀ àwọn nǹkan tó dẹ̀ ń sọ fún mi pé kí n ṣe báyìí kí n ṣe báyìí kí n ṣe báyìí mo wò ó pé tí n bá ń ṣe àwọn nǹkan míì yes ó dàbẹ̀ ni pé Ọlọ́run máa ń jẹ́ kí ó wà successful ṣé you understand Ọlọ́run máa ń jẹ́ kó wà successful so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ó máa ń gbé Jídé yẹn gáì ó máa ń gbé bí ẹyin ni ọkọ mi yẹ ìdẹ̀yìn lẹ́yìn Jídé ọkọ mi dẹ̀yìn lẹ́yìn Jídé mo máa ń sọ fún ẹ pé nǹkan tí mo bá ti ń ba ẹ sọ mo ò ní pé mo fẹ́ máa direct ẹ mo ò control ẹ bọ nǹkan tí mo bá ti ń bẹ ṣé mo máa ń complain lórí yẹn ṣé mo máa ń complain Jídé yẹn ọkọ mi ok. well mo understand nǹkan tó sọ náà but all the same torí Jídé yẹn
wọ́n fún ẹni o pé mo ti transfer gbogbo owó ilẹ̀ yẹn sí bàbá yẹn àti gbogbo agreement yẹn mo ti sign bó ṣe ní kí n sign náà mo ti sign kò sí ìyọnu àfọkànbalẹ̀ kò sí ìyọnu èmi náà kàn fẹ́ sáré jáde ni mò ń bọ̀ tí n bá ti dé màá wá fún ẹ gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn bá mi ní pẹ́ẹ́dé ok ṣe ọ̀tàn ra ẹ̀ ní pẹ́ẹ́dé kọ́ wọ́n kán síìmù dànù sí ọlọ́run kúkú ṣe síìmù ikọ́ mo fi ń gbà láti wọ́n máa pè mí olùwẹ́ àtúnlọ tó bá rí mi báyìí yóò lè dá mi mọ̀ ní páàkì ni mo wà kárí lójú rẹ̀ ọ̀dọ́. You take my matter far away, you dey be for me, yeah. Oh, you not send me no go reply what you said to me, yeah. I would rather go my way, oh yeah, alright, oh shit, now betrayer you be. Come on, yeah, but oh shit, whatever you be. See me, I don't care if you talk shit, like I'm mad. Kò sí ìfowó ní bẹ̀rẹ̀ ni. Kí ló wò? Aṣọ ọ̀dà wà lọ́lẹ̀ yẹn rà, òun wò ló. Òwe àtàkùn tí ó gbà lóhùn máa kí n fi irú ìyẹn fà. Irú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fi ń lọ bí yẹn. Wá mú mi lọ́wọ́ tó bá wọ́n dáadáa. Mú kí ìdá lọ ọmọ lọ́fi hàn mí. Kí n pe èèyàn tó fẹ́ gbà bó ṣe òun wo ìdúró mi àná. So o ṣe ń wọ̀ pé òwe mi ò lè gba yàrá. Wọ́n sọ. Mo fẹ́ dán Amẹ́ríkà o, kí n gbàbẹ̀ lọ Canada o. Mo fẹ́ sáré gbé màlẹ́ o, ṣùgbọ́n pọ́n ti gbówó mi gbé o. Èmi mo ra bọ́tù ọ̀tà o, mo ti kọjá bí ọ̀rọ̀ ọ̀tà o. Èmi mo ra lẹ̀ síbẹ̀ ní o, kẹrọra máa nì níbẹ̀ ní o. Àmì eléyìí tèmi fi ọpọlọ mi ṣe yìí, mi gbọ́dọ̀ ná anyhow. Ó gbà kí n farabalẹ̀. Tí n bá ní kí n ra ilé sí GRA ṣé èèyàn ní ti pariwo mi jù báyìí? A ti pariwo jù, a ti pariwo. Bọ́ngálò ni màá ra lọ fún. Kí n ra lọ fún bọ́ngálò tí kò ní pariwo. Mo ti jẹ lọ. Ó gbọ́dọ̀ farabalẹ̀. Ọ̀rọ̀ náwó yẹn nàkúnà. Oníṣẹ́ ọpọlọ ni mo ṣe kí n tó lè achieve ẹ̀. Ó tún sẹ́dá. Aláti mi tún ti wọlé. Mi ní fọ́ọ̀kẹ́lé yìí o. Millions of naira tún nílé. Mi ní fọ́ọ̀kẹ́lé. Èyí tó wà lẹ́yìn ni màá ra máa ná. Ilé màá ra keep ẹ̀. In fact, kò pẹ́ dàfihàn. Èmi nìkan mo fẹ́ lówó, èmi nìkan mo fẹ́ láṣọ, property mo fẹ́ dípò, make I run away kí n sálọ, kẹlẹ́rù bẹ́rù rẹ̀, kẹlẹ́rù bẹ́rù rẹ̀, mo ti ti gbé kẹlẹ́rù bẹ́rù rẹ̀. Iṣẹ́ ta fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn mi ò lè sọ pé ìgbà báyìí la máa parí ẹ̀ o because iṣẹ́ yẹn ó pọ̀ then ó lè take wa ní a very long time before I'll be able to come back to Nigeria. So òun ni mo fi ní pé kí n sọ̀rọ̀ kékeré kan fún yín. Inú mi dùn láti jẹ́ kẹ́ mọ̀ wípé site partnership tí mo ní kí mo fẹ́ ṣe surprise fún ọ̀rẹ́ mi. So inú mi dùn láti sọ fún mi wípé ẹ̀wọ̀n mi lẹ́nu. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Mo mọ̀ pé tí n bá sọ fún yín pé ẹ̀yin ni ẹ ní láti kò ní surprise ìgbà so I want to make it a surprise. Láti ní ìgbà tí mo fi sọ fún yín pé mo fẹ́ fi ṣe surprise fún ọ̀rẹ́ mi kò ní lọ wá yẹn fún ẹ̀rẹ́ mi o.
Mo ń bọ̀ náà mi ò gé ẹ̀jẹ̀. Mo mọ̀ pé máa jà yín lẹ́nu, mo mọ̀ pé máa jà yín lẹ́nu, bọ̀ ẹ̀gbọ́n yín lẹ́nu. Ṣẹ́rí, ẹ mọ̀ pé ẹ ti gbìyànjú fún mi yìí, kọ́lé alákọ̀ọ́kọ́, kọ́lé ẹlẹ́kejì, ẹ ti gbìyànjú. Èmi náà lè wò ó pé tò, kí èmi náà lè fi san padà fún ẹ̀gbọ́n mi, kò pé kí n fi eléyìí tó ṣe surprise fún mi. So congratulations. Thank you. So èmi ni mo níbẹ̀ yín. Ẹ̀yin lẹ́yìn o. Kì í ṣe pé bóyá wàá fún ẹnìkan níbẹ̀ yẹn. Yóò fẹ́ ní bọ́ọ̀dì ẹ̀gbọ́n yìí lẹ́yìn tí bá sọ fún yín láti lè fẹ́ yìí lẹ́yìn kò ní dùn sọ mo ṣe ń sọ yìí wọ́n mo ṣe sọ yìí tó jà ní lẹ́nu rẹ̀. Mo fẹ́ gbọ́ Amẹ́ríkà o kí n gbá bẹ́ẹ̀ lọ. Jídé wò ni ọ̀rẹ́ Mr. Banjo tí wọ́n ń gbé ní Ìbàdàn. Èmi kọ́. Ṣé lẹ́yìn tí mo bá wọ mọ́tò kọjá ní Ìbàdàn rẹ̀, àtún fi Òṣogbo, èmi kọ́. A jẹ́ pé méjì lọ́lọ́run dá ènìyàn o. Tó bá jẹ́ yẹn, Ọlọ́run dá ọ̀dún mẹ́ta. Mẹ́rin gan nígbà míì, èmi kọ́. Ẹ jọra gan o. Ó lè jẹ́ bẹ́ẹ̀. Mr. Banjo tí mò ń sọ yìí, ọ̀rẹ́ wọn kan wà tó ń jẹ́ Jídé. Mo rẹ̀ ti bá wọn ṣiṣẹ́ sáìtì kan rí. So ẹ jọra gan. Ṣe rí àwọn orúkọ tí mo mọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú bí bóyá bí Béjídé Yọ̀mí, àbí Babájídé Alẹ̀, àbí Bákàrè, àbí Bíṣọ̀pù. Ní ìdébàdàn rí. Banjo tẹ́ sọ yẹn, mo gbórúkọ yẹn rí àwọn ọmọ ìrẹ́yàn tó ń jẹ́ bẹ̀rẹ̀. Ní Òṣogbo lèmi tún gbé rí. Òṣogbo mo lè gbà wá síbí tí mo lọ́ọ̀dì síbí. So mi rí bá dọ́yẹ́. I'm very sorry. No problem. Kenny Nazi. Ọ̀rọ̀ rẹ̀ fọlọ́gbọ́n, òun yóò fọlọ́gbọ́n. Àwa tá a tún mọ́ra wa gan la ṣọ̀tẹ̀ jù. Ọ̀rọ̀ rẹ̀ fọlọ́gbọ́n, òun yóò fọlọ́gbọ́n. Ọ̀ká ti fẹ́ fò. Níbo ló ti mọ̀ mí? Kí ni mo máa ṣe o? Kí ni màá ṣe báyìí o? Jájájá mo láti fi location sílẹ̀ kíákíá. Èmi tí mo tún rọra ní kí wá forí pamọ́ síbi ẹ̀wọ̀n tún mọ̀ mí. Tí iṣẹ́ ò bá pẹ́ ni, ẹnìkan kì í pẹ́ṣẹ́. Tí wọ́n yá báyìí. Lábẹ́ àwọn èèyàn tó wà ní èmi nìkan ló wá dámọ̀. Gbogbo pé Jídé Jídé nìkan ni Jídé. Mo ní mi ìmẹ́, ojú lọ mọ̀ mí, mi ìmẹ́. Tìyá. Ṣé o máa pẹ́ mi o? Ọgbọ̀n tètè fi bí sílẹ̀. Kí ló tún kù sí ìgbà ẹ̀wọ̀? Mo tí mo bá gbàgbé, mo fílẹ̀ fún yín. Bọ́gá. Wọ́n ní ká má gbẹ́ kòtò ọ̀tá ká má gbẹ́ jù torí ṣeéṣe bóyá wa náà la padà kú sínú. Mo lè sọ̀rọ̀ mo sọ tèmi gbà yẹn mo pariwo. Owó iṣó kékeré ò fi bàdí jẹ́ àjùrò wàhálà tó ti ń ṣe òfìkà kékeré ò fi bàjẹ́. Àbí mi pariwo fún ẹ mo ṣe fẹ́ inú ẹ̀ bí àtijọ́ tó ti rìn níjọ́ òun lórí mi tí mo kọ́lẹ̀ wá gbà
ṣé mi lọ́rẹ̀ ni kò láwọn ìdájọ́ ń ṣeré ni àbíjọ́ tó fẹ́ pàdé mi kò níbi tó ti pàdé mi bọ̀ ìfẹ́ inú ẹ̀ tó fẹ́ ṣe òun ló jẹ́ kó fi gbogbo nǹkan mo dẹ̀ ń sọ ń gbà yẹn fún mi tó bá délé tán ó máa kàn mí o ṣé kò ti kàn mí sí sí wàhálà o ṣáà ti ṣe nǹkan tó fẹ́ ṣe nǹkan tó ti ń ṣe bọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ó lè fi nǹkan kékeré rà ó fi bàjẹ́. Oh my God. Well, I'm so sorry for everything. But at the same time, mi sọ wípé bóyá ẹnu ẹ rùn. Mi sọ bẹ́ẹ̀. Ó ga o. Nǹkan tí mo kàn tó fẹ́ jẹ́ kó mọ̀ ni pé sórí bẹ́ẹ̀ yẹn. Ní kó lọ síbẹ̀. Ibi tí mo sọ fún ẹ wípé a máa gẹ́ẹ̀tì ilẹ̀ sípa máa kọ́lé yẹn. Màá make sure pé a tètè bẹ̀rẹ̀ bẹ̀ yẹn ni. Yes, a máa tètè bẹ̀rẹ̀ bẹ̀ yẹn. So that at least kò ní sí pé bóyá ẹnìkan fẹ́ wá embarrass wa àbí sọ̀rọ̀ sí wa lórí ọ̀rọ̀ owó ilé ọ̀nà tó wọlé. Kí ló tó fẹ́ ṣe? Ṣé màá ní gbogbo ti ṣe nǹkan tí mi fẹ́ kó ṣe? Tí nǹkan tí mo ti mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ tí mo ti ń pariwo. Ṣé màá sọ pé òun ìjọkùnrin mọ́ ni? Kò possible. Bí a tó bá ọlọ́mọdé kára burú ni. Bí a ti máa sọ fẹ́ kó má gbà bẹ̀yẹn next time. Wàá mọ nǹkan tó yẹ kó ṣe. Mo fẹ́ dá Amẹ́ríkà o, kí n gbàbẹ̀ lọ Canada o. Mo fẹ́ sọ̀rọ̀ pé màlẹ́ o, ṣùgbọ́n pọ́n ti gbówó mi gbé o. Èmi mo ra bọ́tù wọ́tà o, mo ti kọjá bí ọ̀rọ̀ gbà o. Èmi mo ra rẹ̀ síbẹ̀ yẹn o, kẹrọra máa nì níbẹ̀ yẹn. Tó bá fẹ́ gbéra kó yẹn máa sọ̀rọ̀ jù. Ó lẹ́sẹ̀ bẹ̀rù. Àwa tààrà lẹ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin wo? Tààrà lẹ̀ lọ́wọ́ yín ni sà. Ilẹ̀ bo. Ṣé mọ̀ wọ́n? Yes, àwọn wọn láti ralẹ̀. Kí mo gbọ́? Ilẹ̀ tààrà lọ́wọ́ yín náà la ní pé ká wá ṣe kí ni? Ẹ rà sà. Ẹjọ́ náà. Ẹ rántí mi mọ́. Ẹ lẹ́ o. Ẹ rántí mi mọ́ dádì. Ẹ kún o. Yes sir. Ó lẹ́sẹ̀ inú oko mi. Yes sir, èmi ni engineer Ọlá. Mo fẹ́ bá wọn develop orí site yìí sir. Di kí ni? Develop ẹ̀ sir. Develop bo. Dádì ṣé ẹ rántí ojú mi mọ́ ni? Mo rántí ojú rẹ yìí. Padà ṣé mo sọ fún yín pé ẹni tó bá ti sanwó òun ló nílẹ̀. Ẹ wá ń lọ níjọ́hun. Mo dẹ̀ sọ fún yín olóòrẹ́ rẹ̀ ó fún mi lówó. Ṣé wàá sọ fún ẹ pé òun ti fún mi lówó? No, bóyá ẹ ti gbàgbé. Tẹ̀wọ̀n pé mi àtọ̀rẹ́ mi lájọ wá níjọ́ yẹn. In fact, ó fẹ́ sanwó fún yín lọ́jọ́ yẹn. Èmi mo wá ní pé no, pé kó má lu ọwọ́ ẹ̀. So mo wá ní màá send owó mi sí láti wá fún yín. Ó dẹ̀ sọ fún mi ó lóun ti sanwó fún yín and everything. So kò sí problem sir. Problem wà. Torí kò sanwó fún mi ò lẹ́yìn kankan kó mówó wá nínú. Ṣé síbẹ̀ ńgbà tán fi send owó ni àbí kí ló ń ṣẹlẹ̀? What is going on? Engineer mi ò lè máa ṣe. Bẹ́ẹ̀ mi ṣe send owó sí Jídé. So because èmi fẹ́ lọ síbi kan mo send owó sí Jídé. So ó dẹ̀ ti pè mí kó dẹ̀ ti sanwó. Kò dẹ̀ ní parọ́ náà, kò lè parọ́ náà. Èmi ni mo ń parọ́ nù ọ̀hún àpè ní ìsìn tàbí kọ́ lọ bá. Torí èmi fẹ́ rí àwọn òwe ilẹ̀ tí mo fún. Ìṣẹ́rí ó ti send gbogbo ẹ̀, ó ti send gbogbo document yẹn sí mi. Màá sì padà lọ gbà lọ́wọ́ ẹ̀. But ó ti sọ fún mi wípé òun ti sanwó and everything. Àwẹ̀ tètè lọ bá ní ìsìn tàbí kọ́ pé báyìí pé kó máa bọ̀. Ẹ pe nọ́mbà ẹ̀. It's a very simple thing now. It's a very simple thing. It's a very simple thing. Ọlọ́mọ ajá ṣiṣẹ́ gbà o. Nínú ẹ̀ máa wọ̀ máa wọ̀. Àwọn nẹ́tíwọ̀kì ẹ̀ máa ń ṣe. Ṣé nọ́mbà ẹ̀yọ̀ kan ló ń lò ní sà? Ẹlẹ́ẹ̀kejì náà ni mo tún ń pè tí o. Ṣé ti lọ? Nọ́mbà ẹ̀ ò lọ bọ́ tó ti sanwó fún yín náà dájì. Ọmọ tó ṣẹlẹ̀ mo ní bọ́ jí ìjọ nọ́mbà rẹ̀ bá lọ ẹ padà wá. Ẹnjìníà kò ní ṣiṣẹ́ gbà o. Àmì sà. Má jẹ́ ọ̀gá kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? What is going on? No now bàbá tá ló wá ń parọ́ náà méjèèjì báyìí ní sinam but. Ṣé èmi mo parọ́? Ṣé bọ́ ọmọ ilé ẹ̀
ò mọ ní ẹ̀yìn èmi rẹ̀ mo nílẹ̀ bí bẹ́ẹ̀ rẹ̀ mo sílẹ̀ wá bí fóònù nọ́mbà bí wà lọ́wọ́ rẹ̀ ní kó pè mí. Tí nọ́mbà rẹ̀ bá ti lọ ẹ pè mí Ọlọ́run ní pa wá tó gbọ́dọ̀ wá bí. Ta ló wá ń parọ́ nínú ẹ̀yìn méjì báyìí sí náà wá kà. Ẹbẹ́ mo ní òpè yìí. Sẹ́nitọ̀ wọ́n fi ṣé kò fi ìwé hàn yìí ṣé kò fi yín níwèé ni. Ó send ìwé sí mi lórí ilé tí mo rí ìwé náà kó tó di pé ó send ìwé sí ẹ lórí fóònù. Ó wá lóòkè ra lẹ̀ fún òun tí sanwó ni. Ìwọ náà sì ń bọ̀. Lọ́pì wá. Ṣé bọ́ọ̀rẹ̀ rẹ̀ ni? I can never let it fly away what you did to me, yeah. You take my matter far away, you did it for me, yeah. Oh, you not send me no go reply what you said to me, yeah. I would rather go my way, oh yeah, alright, yeah, alright, she, now betray you be. Come on, yeah, baby, she, whatever you be. See, I don't care if you touch it, like a million you be. We just wanna go away, make a day my day. Jídé. Kí ló ń ṣẹlẹ̀ báyìí náà Jídé. Ẹ kúrọ̀lẹ́ sá o. Thank you. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́. Yes. Àbúrò Jídé lẹ́ ń béèrè. Yes, exactly. Àwọn ò sí around mọ́. Wọn ò sí around mọ́. Kódà ìjẹ́ ìtaná park àwọn ẹrù wọn tán travel. Wọ́n ti travel wọn sí around. Bóyá kẹ̀kàn pé nọ́mbà wọn bẹ́yìn. Okay. All right, thank you. No, now. Ó yẹ kó wà around. Jídé. Jídé. This is serious. See me, I don't care if you talk shit. Like a million you be. We just wanna go my way, make a day my day. Wow. So you want to walk in the lane, see everywhere. Yes, my dear. Boss dear, mo rò pé Ìbàdàn tó ń gbé ló yẹ ká máa lọ ni. Why Ìlọrin? Tó ní Ìlọrin la máa gbé ńsìn. Ò mọ reason tí mo ní pé ká fi wá sí Ìlọrin. Ó rí pé Ìlọrin ò wà much crowded compared to the other place tí mo ti ń bọ̀ yẹn. Yes, then ibi ó wà conducive fún wa láti máa gbé. Mo ṣe decide pé ká máa bọ̀ níbí. Báwo wà ní accommodation wọn bí? Báwo ní business wọn? Ṣó wà okay? You have nothing to be worried, my dear. Gbogbo yẹn ni mo ti find out. Yes, your home business and my daughter's school, everything we find out. Okay. Báwo wà ní school Bolu? Ṣó mọ̀ pé best school ló fi sí l'Óṣogbo. Mi wá ní fẹ́ ká dé bí báyìí kó wá fi sí school tí ò ní wà okay. Ó mọ̀ pé mi mọ̀ anywhere bí báyìí mi mọ̀ whereabout wọn. No, not at all, my dear. One of the best schools ni ma fi ọmọ mi sí. Yes. Wow. A kúrò nínú pé Jídé lọ oṣù kan àárí àṣẹ ń fi fóònù lera wa káàkiri ni. Èmi àtọkọ méjì ló máa sùn àjọ máa jíǹsìn ni. Yes, my dear. Like bẹ́ẹ̀ ó wà okay. Happy now. So everywhere is beautiful. You enjoy your stay here. You can see. Yes, can see. We'll soon get home now. Àwa tó délé wa rí sí. Hey, ó ga o. Ìlọrin. Bolu, darling. Yes, mommy. Hope you are good. Yes, ma'am. Okay. This is where we be living now. Yes. That's my daughter. Soon get home. I can never let it fly away what you did to me, yeah. You take my matter far away, you did it for me, yeah. Oh, you not send me no go reply what you said to me, yeah. I would rather go my way, oh yeah, alright, yeah, alright, she, now betray you be. Come on, yeah, baby, she, whatever you be. See me, I don't care if you talk shit, like a million you be. We just wanna go my way, make a day my day, wow. My baby, are you good? Yeah, eat your food.
dear. Yes, babe. I'm still confused. About what? Thank you. This is your weight. She me somehow. Don't surprise me. How come? This is too much. My dear, how many times did mo fẹ́ sọ ilé for you? There is nothing to be bothered about. Okay, if you care to know, surely our company kan wà tí èèyàn kan máa ń bá wọn kó mọ́tò wọlé. So all of a sudden, náà ló dẹ̀ di pé ó disappoint wọn. So ṣó dẹ̀ mọ̀ pé since wẹ́ pé line tèmi náà nìyẹn mo ti máa ń gbé mọ́tò wọlé láti Dubai, Sẹ̀mẹ̀, Kútọ́nù and co. So ó wà very easy fún mi nígbà tí wọ́n contact mi. So bí mo ṣe bá wọn gbé mọ́tò wọlé láti US, Canada nìyẹn. Mi ìdẹ̀ disappoint wọn, wọ́n láwọn ọ̀kan tó ń rí So you have nothing to be bothered, my dear. You have there's nothing to be panic about. And again, ṣó mọ̀ pé tí ẹ̀kẹ́ ẹranko ò bá bàjẹ́, tọ́mọ ènìyàn lè dùn mẹ́. So àwọn ọ̀kan tó ń rí you don't need to be panic, my dear. Okay, oh, really? So that is where you see all these things. So just relax your mind. You don't have anything. So, Mashi máa yin Ọlọ́run náà ni Olúwa ó ṣé o. Olúwa ó ṣé o. Okay, all is well. It's well, my dear. Eat your food. Just enjoy your meal. My pretty Bolu. Sure. Enjoy your meal. Don't worry, if there is anything you still want, my love, please feel free to ask. You are mi lè dáná, family mi náà lè máa bá mi náà. Hey, Mr. Atigbọmi, it's okay. Taba ti need anything, we let you know. Continue me. Fàṣọ wa kí ló dé kí ló ṣe. Bàbá yìí ti jáde látàárọ̀ àwọn ọmọ yóò dé tí jẹun àwọn ọmọ yìí bí ń pa àwọn ọmọ kan fi wọ́n lẹ̀ sí ilé kìí tẹ̀ wá sódò ẹ̀bí àmọ̀tẹ̀ máa rán. ṣé yẹn ló wá jẹ́ kójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí mo sọ fẹ́ nísìnyí tó bá need máa pè mí ò need àti ṣe máa stress ara ẹ̀ lóṣù tí wàá mọ̀. ṣé náà ni màá máa pè é o máa fún mi nǹkan ṣé ayé mi ló wà ní. alright mo ti ṣe nǹkan sákàǹtẹ̀ ṣá. o ṣí ọ̀rẹ́ mi inú àwọn àgbà sórí ẹ̀yìn ọ̀rẹ́ mi lè fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo bí o láwọn aṣọ tó dẹ́ẹ̀tì tí mo lè sáré rẹ̀ fún. God kí ló fẹ́ ṣe sọ́rọ̀ rẹ̀ irú pátá wo ni aṣọ tó dọ̀tí azam bẹ́ẹ̀ náà ni mo lọ rí ẹ níbì kan tó ń ṣiṣẹ́ lẹ́gà kan níbì kan tó ń sọ pé all in the name of money mi láìkẹ́ kí la wà fúnra wa fẹ́ni tí tó bá need pè mí kò béèrè lọ́wọ́ mi báwo wá ṣe máa bá mi fọṣọ ẹni tí tó bá need pè mí mo ń lọ síbì kan lóde ẹ̀ bóyá ká dẹ̀ òkú jọ máa lọ. Mo nílé tẹ̀lé ọ̀ tí mo bá ọmọ yóò ti jẹun tó máa ń dàbí lọ gẹ́ẹ̀tì ọmọ tó mọ̀. Nígbà tó ṣe bá jọ máa lọ àṣẹ rẹ̀. sáré lọ síbi ìnáwó kan ni bí mo ṣe délé tó sọ fún mi báyìí mo wò pé mi gbọ́dọ̀ wọlé kí n kọ́kọ́ sáré wá bá yín náà. ìyẹn náà dá ibi ìnáwó ló lọ ní òjì ń bá ọ nílé àbí ọjọ́ wá kówó mi wá. òun náà mo fẹ́ ṣàlàyé fún yín. àlàyé báwo. àlàyé kí ló fẹ́ ṣe owó mi dà owó ni ó sọ̀rọ̀ báyìí.
mo ní màá padà lójú sí yín sà torí mi ò mú dání báyìí sà. Ilé kókó ti bọ̀ ni. Bánjọ àbí kí ló jẹ́? Oṣù kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, oṣù bíi 6. Mo ti ní sùúrù tọ̀wọ́. Ó rówó san, ó kàn dúdú ọkàn dẹ́dẹ́, ó ló lọ bí ìnáwó, ṣé owó kọ́ ló lọ lẹ́bẹ̀? Àwọn náà ni wọ́n ṣe náwó wọn èmi bá wọn ṣe kankan. Ó kó aṣọ ìtọ́rọ̀ kó rówó san, táwọn wọn ní gan. Ọ̀sìn láyà, ọ̀nà wọ̀rú ilé ọ̀tún tẹ fìlà, ọwọ́ àná lé, láti máa bẹ̀bẹ̀ owó lé. Owó mi ní kò pẹ́, ó ń dà. Ẹ kàn fún mi ní bóyá bíi oṣù méjì. Oṣù méjì. Èmi ẹ̀ la kọ́lé. Àbáwọn dílé yóò bá nira lẹ̀ mọ̀lẹ́bí inú fún ilẹ̀ tí mo fi kọ́lé. Kí n fọ́ lóṣù méjì níbo nílé ta ní. Arákùnrin tó bá lè di jọ́mẹ̀jọ òní. Ọgbọ́n tí mo wí, jọ́mẹ̀jọ òní láàrin òní sí jọ́mẹ̀jọ. Tó bá kó owó lè ní wá, èmi pẹ̀lú kọ́tọ̀dà àtàwọn ọlọ́pàá nọ́mbà wá dẹ̀rù rẹ̀ síta dàbí mo ṣe dà. English 8 days. Wọ́n lè kó bá mi. Tó bá lè kọjá jọ́mẹ̀jọ òní. Bí adìẹ ti ń fẹsẹ̀ alẹ̀, ìrẹ́ ni wá o. Oṣù tó ta ní fọ́gbọ̀n ọdún, ìyà tó ta ní fọ́gbọ̀n oṣù. Bí ó bá là ní àkókò padà lẹ́yìn ẹ̀sìn, àgbà ń forí tì, orí àgbà ń pàjẹ́ tán, kò sì dẹ́yìn. Ọlábísí. Pẹ̀lẹ́. Kúṣẹ́. Ṣùgbọ́n bó ló ti rí gbogbo àwọn aṣọ bíi bẹ́ẹ̀ ṣíìtì ní nǹkan tó ń fọ yìí, eléyìí ò jọ tiwa. Ọ̀tẹ̀lẹ̀ látàárọ̀, a ṣáà máa jẹun. Mo lọ síwájú, mo ṣáà lọ káàkiri, mo lọ sọ́dọ̀ ohun màtá máa ń ra nǹkan bẹ́ẹ̀. Mo pe ṣé láṣọ àbómi tí mo lè bá fọ. Ṣáà kó lè fún mi pé kí n lọ fọ, ká ṣáà lè rí oúnjẹ jẹ. Mo lẹ́yìn náà wá lọ báyìí. Èmi náà kàn ní kí n sáré ṣe 1 or 2 things náà ni mo ṣe sọ fún ẹ láàárọ̀ yẹn. But at the end of the day, mo ṣáà tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo rí àwọn kankan ṣe orí. Èmi gan bí mo tún ṣe ń bọ̀ ni mo ní pé kí n sáré ra ilé àti ẹ̀ ṣáà jẹun. Jọ̀ọ́ má bínú torí Ọlọ́run, èmi ni mo kó ẹ sí gbogbo ilé ìlà torí Ọlọ́run. Mo bínú, a ṣáà máa jẹun. Yes, I'm so sorry for everything, please. Ó dá ọmọ kan tó ṣẹlẹ̀. Lọ gbélé kalẹ̀ kí mi náà wá bá ẹ ká sáré jọ parí ẹ̀. Yẹn sáré gbélé kalẹ̀. O ní ìnáwó bá ẹnu ilé mo ti tẹ̀ parí. Mò ń bọ̀ ṣáà jẹ́ kí n wá ẹ̀pọ̀ díẹ̀. Ìyà tó ta ní fọ́gbọ̀n oṣù. Bí ó bá là ní àkókò padà lẹ́yìn ẹ̀sìn, àgbà ń forí tì, orí àgbà ń pàjẹ́ tán, kò sì dẹ́yìn. Bí òun jẹ́ Abẹ́ford tún pariwo kókókó. Dákun dábọ̀ fi èdè nù lọ́rọ̀ mi. Àsìkò ti tó láti sọ̀rọ̀ mi dayọ̀. Sọ̀rọ̀ mi dayọ̀. Mo ní pé kí n bu gàrí díẹ̀. Àná ògì ni mo mu láàárọ̀, ọ̀sán mo mu gàrí, alẹ́ mo jẹ̀bà, mo mu gàrí báwo, ṣé kò kí ń ṣu yín? Èmi náà understand, wípé àmì understand, ó ní. Torí ẹ̀ ni mo tún ṣe ra milk. Wípé bí a tó bá jẹ̀ tún lo milk, á tún jẹ́ kó tún lọ lẹ́nu ẹ díẹ̀. Gàrí ti ṣú mi. Ẹ lè mú tẹ́ bá fẹ́ mú ti yín ò bọ́ mo mu gàrí. Ọlọ́run. Wo Ọlábísí, ṣá má bínú sí mi. Mo mọ̀ pé mo ṣẹ̀, má bínú jọ torí Ọlọ́run. Ṣó ti gbọ́? Ọ̀kan mu gàrí ni. Ṣé kò kí ń ṣú ẹ̀yìn? Ṣú ẹ̀yìn náà ò lè mu gàrí. Ó dáa. Torí ó tún nìkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Bí n bá ṣe tán nísìn, àá wá nǹkan mi tí a jẹ. Mo ń rò nǹkan kan wò wípé bóyá kí n tún lọ sí Ìlọrin. Ìlọrin? Yes. Kí ló wà ń Ìlọrin? Ìlọrin báwo? Ṣó mọ̀ cost of living Ìlọrin ó lò sí ti Ìbàdàn tá wà níbí báyìí.
Ó dẹ̀ mo ṣe ń wò pé bí a ti ń bá tún lọ sí Ìlọrin, bóyá tí n bá tún ríṣẹ́ díẹ̀díẹ̀ ṣe, màá lè tún ní savings ju ti bíbá yìí lọ. At the same time, mo wá ń rò pé to avoid embarrassment pẹ̀lú bàbá landlord yìí, mo ń wò pé bóyá táwọn bá ti ṣetán ní school, èèyàn lè máa move lọ sí new house yẹn. Mo understand bó ṣe feel, but mo fẹ́ jẹ́ kó fọkàn balẹ̀ o. Tí ẹ bá ti move lọ síbẹ̀ yẹn, tèmi náà dẹ̀ ti ń rí change díẹ̀díẹ̀ ń bẹ̀ yẹn, àkọ́kọ́ màá mọ̀ fowó ránṣẹ́ sí yín. Ẹlẹ́ẹ̀kejì, màá tètè wá opportunity bá ṣe máa tún ibẹ̀ yẹn ṣe. A máa tún ṣe díẹ̀. Àbí kí lo feel? Wọ́n máa máa bọ̀ àṣírí á máa bọ̀ lọ́yìn tẹ́ ń lọ yẹn ṣá. Ẹ má gbàgbé pé ẹ fi yẹn kan síbi kankan o. Pé lọ́yìn tẹ́ ń lọ yẹn, ẹ má gbàgbé pé ẹ fi yẹn síbi kan o. Ó wà aṣọ yẹn. Àní nǹkan tàbí ṣe, torí kò sí nǹkan tàbí ṣe á máa jókòó, á máa wojú ara wa. Owó ò ní wọlé báyìí. Lórí immediately tó ti sọ fún mi pé o máa like kí n open shop kékeré fún ẹ. So I have to come up with something, and this is what I came up with. Ṣé mo wá kọ́ṣẹ́ ń bí báyìí ni? Because I don't understand. My dear, this little thing is for you. Ọlábísí, nǹkan tí mo fẹ́ jẹ́ kó mọ̀ ni pé kò possible kí n débẹ̀ yẹn kí n gbàgbé ẹ̀. Kò possible kí n débẹ̀ yẹn kí n gbàgbé ẹ̀. And nǹkan tí mo tún wá ń rò ni pé mo ní bóyá bíi 55,000 kan lọ́wọ́ báyìí. Yes. So mo wá ń wò pé bóyá tí n bá fún ẹ ní 45, at least pending the time tí màá fi lọ ṣe nǹkan tí n bá fẹ́ ṣe, wàá lè máa ta àwọn nǹkan kan. Bóyá tó bá tiẹ̀ ra bá ṣe gàrí, ẹ̀pà, ṣúgà, ju gbogbo pé bí àwa lọmọ báyàn fọṣọ, wà lọmọ báyàn gbálẹ̀, kó tiẹ̀ jókòó síwájú ilé. Díẹ̀. Ọlọ́run tún lè tibẹ̀ gbàdúrà wa. Yes. For me. Yes. This is for you. This place. Yes. For me. Yes. For your wife. Yes, now. Ṣó fẹ́ yà mí wèrè, but this is too much. Ego. Owó yìí ti pọ̀ jù, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Owó. This is just a token of what is on ground. Owó tó wà pọ̀, mo kàn decide láti ṣètò kékeré yìí fún ẹ. So that ò ní máa sùn nílé. But there, why pharmacy? You forgot so. Your course in the university. So that was the reason I made it pharmacy and store. Wow. It's all for you, my dear. Supreme Pharmacy and Supermarket, because mi wọ́n kan tó wà ní bíbá ìpín tó wọlé tó kò bá kí n ṣe ká tètè lọ change ẹ̀ ń sìn. Ṣó mọ̀ pé you are not observant bá ṣe wọlé. The whole complex is named after you. The same the one Supreme. So it's where we go out. Wow. Supreme Pharmacy and for store. Me. It's only for you. Supreme Pharmacy for Mrs. Jide. Yes, Mommy Bolu. Yes. My baby, let's thank your daddy. You're welcome, my dear. For me. Goodbye. Yes. For us. Yes, my darling. Àwa nìkan. Yes. So let me just show you around so that you familiarize yourself. I'm now the CEO. I can never let it fly away what you did to me, yeah.
You take my mind. Obìnrin ìyá àtẹ̀gbẹ́ yín tó ní àwọn sẹ́ẹ̀lì owó kò ní ló dá láti owó ni mo pè nígbà tí Ọlọ́run ti ní kí ìwọ máa rí ọmọlúàbí rẹ̀ tún ṣe déédéé. Ọmọ pé mi náà ṣe pé mo jẹ́ èèyàn kan tó bàjẹ́ owó tó tó bẹ́ẹ̀. Tilẹ̀ ń tọ́lọ́run ẹ gbìyànjú fún mi o tí màá bá parọ́ nìkan ló kù ẹ gbìyànjú gan ẹ kẹsì mọ́ ìbínú. Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àmọ́ ò kì í ṣèyàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kówó ilé rẹ̀ tó parí bá ti ń kojú ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì bó bá pẹ́ náà ní pé ẹjọ́ tó wó pa àti ìrànwọ́ rẹ̀ kí ló dé tó wá dẹni tí ń jẹ gbèsè owó lé. Kọ́lọ́n sá máa ṣàánú wa ni ọ̀rẹ́ mi kan ni ló kàn introduce mi sí àwọn kankan tájọ ṣe àwọn bísínẹ́sì kan àbí kankan báyìí so àwọn owó tí ó ti wá bọ́ sí lọ́wọ́ ó ṣe di pé ó ṣàgbówó sá lọ nìyẹn mi ò rí mọ́ mi tiẹ̀ mọ̀ where about it. Ọ̀rẹ́ ẹ ò mọ́lé ò mọ náà ẹni. ó ṣẹlẹ̀ ni pé mo mọlé tó ń gbé ṣùgbọ́n kì í ṣe bí a mo mọ àwọn èèyàn torí àti mọ́ra ti pẹ́ tẹ́lẹ̀. Èèyàn sọ̀rọ̀ gbára lé ẹni a bá ti rí pẹ́ bẹ́ẹ̀ tí òwe lè jọ ṣe tó tẹ́ ẹ bá ti lọ lọ́lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ tún wá padà pàdé nígbà tó bá yá èèyàn tún bẹ̀rẹ̀ sí ní stọ́dì ẹ̀ ní ìwà yẹn a máa yí padà nǹkan mẹ́ta ni máa ń yíwà yẹn padà ò gbọ́ agbègbè téèyàn bá gbé bóyá ìlú àbádùgbò bíbẹ̀ bá ṣe rí ó máa ń ní ṣe lórí ìwà yẹn ò gbọ́ irú àwọn èèyàn téèyàn bá ń bá ṣe bí ọ̀rẹ́ bí ẹbí bí ará bí alájọṣe níbi iṣẹ́ wọ́n máa ń nípa nínú ìwà èèyàn wọ́n máa yíyàn níwà padà. Ẹ̀kẹta nígbà aṣọ ọ̀gbàlà dá fúngbà bígbà bá ṣe rí a máa yíyàn níwà padà. Bó lọ wá lóyún òun ìrìnàjò rẹ̀. Èmi máa lọ sí Ìlọrin bóyá kí wíìkì yìí tó parí máa lọ sí Ìlọrin but bóyá in the next 2 weeks tí ọmọ bá ti dé láti school so ìyàwó mi máa move kúrò níbẹ̀ yẹn lọ sí ibòmí. Sọ ti mọ̀ nípa Ìlọrin tẹ́lẹ̀ ò gbé bẹ́ẹ̀ nílé tó fi fẹ́ kúrò nìbàdàn lọ sí Ìlọrin. Bí Ìlọrin ṣe wà yẹn mò ń wò pé bóyá cost of living Ìlọrin ó tún lò sí tìbàdàn ni mo ṣe wá wò pé bóyá kí n tún lọ try ibẹ̀ yẹn náà wò àti sí ìyàwó bàtẹ ọmọ tó bàtẹ wá padà wá bá mi létà wà bí nǹkan kan bọ̀ kí n ṣàtẹ̀ kọ́kọ́ lọ wí bẹ́ẹ̀ bá ṣe máa bó ṣe rí. Èèyàn máa ń gbìyànjú ni mi ò ní nípa òun máa lọ ṣùgbọ́n má gbàgbé pé apálára ìgúnpá nìyí kan orílẹ̀-ègbọ́n bẹ́ẹ̀ kẹsẹ̀ làbúrò tá a bá dé ìlú àìlára tá a dé ìlú àìlẹ́bí ní ìlú àìlénìyàn àtẹ̀pámọ́sẹ̀ nìyẹn.
kí ló dé lọ́gbìn ẹ̀yìn má ṣe rẹ̀ léṣe là. Mo lọ bèrè ilé wọn ló rẹ̀. Ó ti wá ṣọ́ọ̀bù tí wá ṣí ṣọ́ọ̀bù. Ó jẹ́ fi rẹ lọ́kọ̀ balẹ̀. Kó má parẹ́ dànù. Èmi sọ tèmi fún ẹ o. Mo ní kí n má dúró nílé nígbà yìí. Kí n tún wá ṣọ́ọ̀bù. Nǹkan tí yẹn bá tún ta, owó yẹn tún máa tún ṣe nǹkan mi. Bí epo wà lè kó ra máa rest. Ọ̀rẹ́ mi, ó ṣáà máa jẹun. So, mo rán ọmọ kó lọ bá mi rògùn ní kẹ́míìtì lánàá gan-an. So, nísìnyí báyìí tí mo dé ibẹ̀ mi ṣe pa 50 naira. Nǹkan tí bá tà náà màá tún fi ra oògùn lẹ́nu. Tí bá dé délé ìsìn máa ń kọ́ ọmọ yẹn lọ kẹ́míìtì kó lọ bá mi ra oògùn. Jọ ṣé o pè mí pé o ní ìdẹ́nu tèmi yìí mi ṣe fún ẹ because me understand ẹ. Ọ̀rẹ́ mi, ṣé every time kí n máa pè é kí n máa bèrè owó lọ́wọ́ ẹ̀ ṣáyé mi ló wà ní. Jọ tó rọ́ lọ ṣé mo sọ fún ẹ pé ó sùn mí ni? Àbò pè mí pé o ní ìdẹ́nu tèmi ṣe. Last week wọ́n kọ́ ni mo wá bá tó fún àwọn ọmọ yín lówó dàbí jẹun. Màá tún wá bá ẹ̀ gé. Ok, tó bá wá bá mi ta ló fẹ́ lọ bá kí la wà fúnra wa fún mi láìkè òun sọ fẹ́ kó máa stress ara ẹ̀ dé má máa rò lọ pé ẹ mo ṣe fún ẹ lánàá mo ṣe fún ẹ lónìí nǹkan tá wà fúnra wa fún náà nìyẹn ká help ara wa ìwọ náà lè padà help mi là mí láìkè. Ìwọ ló mọ̀ o bàbá yìí kọ́. Mo pe nọ́mbà ẹ̀ lánàá kò lọ omi ìṣe tí ìtura ẹ̀ lẹ́nu rárá. Bá ló lè ṣẹlẹ̀ tí nọ́mbà àwọn ò fi lọ pẹ̀lẹ́. Ok, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Tilẹ̀ kò jẹ́ ká máa lọlé. Ọ̀rẹ́ mi, gba ọmọdé tí màá ti lè. Ọ̀hún, bó ló ń lọ? Mò ń lọ síbi iṣẹ́ ọmọ pé mo ti fẹ́ rí ìsìn máa lọ bí iṣẹ́ báyìí. Ìgbà tó bá ti ń bọ̀ láti fi ṣe. Ṣèbí táìmù tó máa ń dé ẹ̀ 2 náà ló máa dé. 2 ni máa dé. Tó bá ti ń bọ̀ láti fi ṣe, ìyá àjùmọ̀ wọn lọ báyìí. Tí mo ṣe ń yí ẹ báyìí ló ń yí mi padà. Ṣáà máa wọ̀rì. Tó bá ti di 2 tó bá ti dé, ṣáà mọ̀ pé àjọ ń lọ lé ni. Kò sí ẹni ẹjọ́ kan pa àjọ ń lọ lé ni o. Kò sí wàhálà, take care rẹ̀. Pẹ̀lẹ́ ara ẹ̀ gan gbóná. Mr. Jide. Officer. Thank you for your hospitality. Thank you so much. We are so much grateful. Yes, sir. The dúpẹ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe fún wa ní station ọ̀dọ̀ wa. Provide the gadget for us. Yes, and all those welfare we much appreciate. Thank you so much. I need láti máa ṣèdúpẹ́. Ó kàn wà nínú ẹ̀jẹ̀ tèmi láti bá ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn ni. Ibi nǹkan ibi tí mo ti wá lọ yẹn àtàwọn ọlọ́pàá bẹ̀ gbogbo àwọn security personnel ẹ̀bẹ̀ gbogbo wọn náà ni mò ń ṣe fún gbọ́dọ̀ wà níbi wọ́n tún pè mí. Ìyá ọ̀dẹ̀lẹ̀ ní pé torí pé mò ń ṣe níbi bí kí n má tún náwó síbẹ̀ yẹn. And if you look around lè rí wà bàjẹ́ kankan lọ kò sí nǹkan tó lè sọ pé mo ṣe nǹkan tí ò dáa fún orí kò sí anybody tó lè sọ pé bóyá mo cheat o àbí mo defraud orí ṣé understand. Jẹ́jẹ́ mi ni mo máa ń lọ ṣé understand ṣé ti gbọ́ báyẹn and anytime ni mo sọ tẹ bá níbi any assistant the gate is wide open. Ẹ má hesitate láti béèrè ṣé understand for the development of our community náà la wà fún now. Ẹ má worry. Then about anything like that, you call us. No problem. No problem. All right, sir. Gẹ́gẹ́ bí àwọn ọ̀gá ṣe sọ náà, if there's any security threat around there, ẹ̀yin náà má hesitate láti kàn sí wa lọ́fíìsì. Because we cannot do it alone. Without you people, we cannot do it alone. So tá bá rí irú yín bí mẹ́ta mẹ́rin in this community, the community will more grow than this. Bẹ́ẹ̀ni. So ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ continue so that I will still lay a good example for others. All right. No problem. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ just as I said, anytime tẹ́ bá need the assistant, ẹ má hesitate. Any threat táwa náà bá dẹ̀ rí ládùúgbò a máa fi kàn yín létí. Ẹjọ́ ọlọ́pàá ọwọ́ aráàlú lẹ́jẹ̀ náà ẹ ṣé gan. All right. Jábọ́. Ọ̀gá mi ẹ̀. Jàmọ́ kí ló fẹ́ tọrọ jẹ́ ń gbọ́. Iṣẹ́ yín wù mí ni kẹ́ pè mí náà sí. Jamiu. Mo like iṣẹ́ yín ọ̀gá. Jamiu sọ wá lè ṣiṣẹ́ wa báyìí. Ọ̀gá bẹ́ẹ̀ tí ń wò mí láti ìgbà tí ti ń bọ̀ látòde ọ̀run iṣẹ́ ọlọ́pàá lọ́nà kọ́ mọ́. Jamiu Ọ̀túndé. Ọ̀gá. Mi ò ní any result kankan.
Kí ni qualification ẹ? Mo sì yí tó máa ní primary 6 mo ní yìí ọ̀gá. SSC. Òun náà ni ó ní. So oníṣẹ́ ọwọ́ mi tó kọ́. Bí àwọn wakọ̀. So lè wá mọ́tò. Ọ̀gá mo lè wakọ̀ lójú rin. Dákun mọ́ wà mọ́tò lójú rin. Ọ̀gá jẹ́ wá kí o lè dá yín lójú. Jamiu. Ọ̀gá mi. Mo mọ́tò wà dáadáa. O mọ nǹkan tá a máa ṣe tí fọ́ọ̀mù mi bá ti jáde fún recruitment. A bọ̀ gba fọ́ọ̀mù wàá wọlé pẹ̀lú specialist. Ṣùgbọ́n Jamiu dìde. Àgbẹ̀ tí roko ire ní ìrètí bí adìẹ tí ń fẹsẹ̀ alẹ̀ ire ní wá oṣù tó ta ní fọ́gbọ̀n ọdún ìyà tó ta ní fọ́gbọ̀n oṣù bí ó bá là ní àkókò padà lẹ́yìn ẹtí àgbà ń forí tì orí àgbà ń pàjẹ́ tán. Kò sí dẹ́yìn bí òun jẹ́ Abẹ́ford tó ń pariwo kókókó. Dákun dábọ̀ fi ètè nù lọ́rọ̀ mi. Àsìkò ti tó láti sọ̀rọ̀ mi dayọ̀. Sọ̀rọ̀ mi dayọ̀, Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀. Àsìkò tó láti sọ̀rọ̀ mi dayọ̀. Sẹ́kùn mi dẹ̀rín fàdùn sọ̀rọ̀ mi. Àsìkò tó láti sọ̀rọ̀ mi dayọ̀. Ẹ wo ọkùnrin àjọ ẹ máa ní láti wálé o. Kí lẹ sọ? Ilé yín ni ilé yín àpò wọn kò lè yín. Kan tó ṣẹlẹ̀ ní pé ilé yín ó ti collapse. Ìyàwó àtàwọn ọmọ yín dẹ̀ ti wà lọ́sibítù. Báwo ló ṣe ṣẹlẹ̀? Àlọ́ ìyàwó yín àtàwọn ọmọ yín hospital wọ́n wà lọ́sibítù. Hello ẹ ní sùúrù ẹ má pariwo hello wà lọ́sibítù. Ìyàwó mi ọmọ mi. Àgbẹ̀ tí roko ire ní ìrètí bí adìẹ tí ń fẹsẹ̀ alẹ̀ ire ní wá oṣù tó ta ní fọ́gbọ̀n ọdún ìyà tó ta ní fọ́gbọ̀n oṣù bí ó bá là ní àkókò padà lẹ́yìn ẹtí àgbà ń forí tì orí àgbà ń pàjẹ́ tán. Kò sí dẹ́yìn bí òun jẹ́ Abẹ́ford tó ń pariwo kókókó. Dákun dábọ̀ fi ètè nù lọ́rọ̀ mi. Àsìkò ti tó láti sọ̀rọ̀ mi dayọ̀. Sọ̀rọ̀ mi dayọ̀, Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀. Àsìkò tó láti sọ̀rọ̀ mi dayọ̀. Sẹ́kùn mi dẹ̀rín fàdùn sọ̀rọ̀ mi. Àsìkò tó láti sọ̀rọ̀ mi dayọ̀. òun ni ẹ lo ilé kẹ ṣe so ìyẹn máa wọ́ọ̀kì ń bẹ̀.
wọ́n kò wọ́n máa gbé mọ́tò yẹn nírọ̀. Bàjí Banjọ. Gentle. Báwo ni Johnny? Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mo tẹ̀ lọ́ọ̀kì gan-an ni. Ọmọ rìn wọ́n parí mọ́tò mi gan-an mo kàn dúró dè wọ́n díẹ̀ torí mo jáde gan-an pé mo ti ṣe. Báwo ni Johnny? Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣó wà òkè? Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ti ẹ̀ ṣe o. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo rí i pé ara ẹ̀ ṣì tún balẹ̀ díẹ̀. Iná gidi ni. Ọlọ́run máa fi ọkùnrin fìjọ wa. Àmín. Ọlọ́run máa fi ọkùnrin fìjọ wa. Ó dùn yàn gan-an. Kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe. Tọ́lọ́run bá ti gbé ṣe ẹ̀dí báyẹn, èèyàn á gbà fọlọ́run. Àwọn ka èèyàn náà dẹ̀ ti ṣe tiwọn nìyẹn. Ọlọ́run náà ṣe tiẹ̀. Ọlọ́run ní jẹ́ kó dààmú ṣá. Sorry. Thank you. Mo kàn tún wo náà ni pé tí màá tún wá jókòó kalẹ̀ sí Ìbàdàn bẹ́ẹ̀ ni tí bá ní pé kí n jókòó màá kàn tún máa ronú ìrònú á tún máa gorí ìrònú ni mo ṣe wò pé the best náà ni pé kí n kúkú fẹ́ kan máa bọ̀ ní ibi báyìí pé kí n padà sí Ìlọrin. Tó bó ṣe decide lọ́wọ́ ara yẹn ló dájú. Kò sí nǹkan tó fẹ́ máa ṣe ń bẹ̀, kò síyàwó ń bẹ̀ mọ́, kò sọ́mọ ń bẹ̀ mọ́. Jọ sọ fún mi, ta ló fẹ́ dúró tì? Bẹ́ẹ̀ tí ń bì ibẹ̀ yẹn gangan ìrònú á máa gorí ìrònú ni. Òun wọlé wàá máa wò pé ọmọ dà, wàá máa wò pé ìyàwó dà. Bẹ́ẹ̀ tí ń bì kò sí yẹn àwarawa lájọ wà. Tó bá fẹ́ rújú àgbéra wa lọ bí apá lọ, à lọ sáyé fúnra wa. Àdànkan sáyà Adétúndé tó bá tiẹ̀ fẹ́ máa rò lẹ́kọ̀ọ̀kan irú wa yà á máa gbé kúrò lọ́kàn ẹ̀. So kéèyàn mọ̀ pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ new life ní níbí báyìí. So Ọlọ́run adé wà pẹ̀lú ẹ̀. Èèyàn lọ́pṣàn tí Ọlọ́run bá ti gbé tiẹ̀ dé àfi ká gbà fọlọ́run. So ẹni tó dẹ̀ ṣèkà náà òun nu Ọlọ́run nìyẹn. But nǹkan kan tí mo kàn tún fẹ́ bí ọ́ ni pé báwo ni ọ̀rọ̀ iṣẹ́ ṣé ó wáṣẹ́ mi ni àbí. Mi ò rò pé bóyá màá fẹ́ padà síbẹ̀ yẹn but gbà tí mi ò ti ní choice tí mi dẹ̀ ní any option màá padà síbẹ̀ because má jẹ́ kí n tẹ̀ sórí mo ṣe ń gbé àwọn blocks yẹn tí mò ń gbé cement tí mò ń gbé gbogbo ẹ̀ báyà ṣe ń ro mí lẹ̀gbẹ́ ń ro mí má jẹ́ kí n tẹ̀ Dékúnlé àwọn tó ń ṣiṣẹ́ yẹn mo gbà fún wọn o àwọn tó ń ṣiṣẹ́ yẹn mo gbà fún wọn gbà tó lè jẹ́ pé gbogbo àwọn tá a ti submit CV sí náà àti ìgbọ́ anything kò tí ì sí nǹkan kan ni mo ṣe wò pé màá fi ṣu síná màá mọ wọ́bẹ̀. Sórí one of my customer kan wà ó máa ń kó mọ́tò wá sọ́dọ̀ mi ó lè kó mọ́tò mẹ́fà ó lè kó mẹ́rin wá ó lè kó márùn wá àwọn bíi àwọn fàyàwọ́ yẹn ni màá bá wọn tún ṣe àpanabítì wọn á ṣe gbogbo ẹ̀ á di tuntun bí báyìí á dẹ̀ wá kó nǹkan yẹn á tún máa kó lọ. So máa yẹn ló wá sọ fún mi ó ti sọ fún mi gan sì ó ti ṣe díẹ̀ pé òun ní the driver. Má ṣe. Wàá ṣe. Má ṣe náà. Wàá ṣe. Má ṣe. Wàá ṣe. Má ṣe náà. Banjo o ti ríṣẹ́. O ti ríṣẹ́. Èmi nìkan ló fa sẹ́yìn lé lọ́wọ́ toró trust mi ló ṣe ń wá èèyàn ní sàkání mi tí èmi náà trust tí a lè bá wọn ṣiṣẹ́. Ìwọ náà dẹ̀ ni wà ní àrọ́wọ́tó mi for now so ìwọ náà ni màá present. Mo dẹ̀ mọ̀ pé kò sí problem ò ní bà mí lójú jẹ́. Àláìláì. Ẹ̀bẹ̀ kan mo kàn fẹ́ bẹ̀. Okay. Jọ nítorí Ọlọ́run má wà ju mọ́tò lọ má wà ìyàwó ẹ̀ gẹ́gẹ́ o. Dékúnlé. Banjo. Ó yẹ kó mọ̀ pé mi ò ní ṣe gbogbo yẹn ṣé mi tí gbogbo ti ẹ̀ṣẹ̀ tí pé ìpín ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí mi tán tí mo ẹ̀ṣẹ̀ ń wò pé kí n tún sarajọ padà mi ò tó bẹ́ẹ̀. Irọ́ má sọ bẹ́ẹ̀ ọkùnrin ni wà náà ìyàwó ẹ̀ pretty gan but anyway èmi náà fi yẹn ṣe àwàdà ni. Má wọrí kò sí wàhálà kò sí problem. So tó bá débẹ̀ tí mo bá fún ẹ ládírẹ́sì wọ gátẹ̀ ti rí tí wọ́n ti gbé kínní signboard kékeré kan síta tí wọ́n ti kọ́ síbẹ̀. Ọ̀gá ṣé kàdá lè sí. Ok ó dà bẹ́ẹ̀. ṣé òun náà ló ní fítà ilé náà. Òun ló ní. Ok. Ó dá sí kó fi fítà sí kó wá chẹ́kẹ̀ báyìí. Ẹnìyàn ní pẹ́ dé jọ tètè o. Ọlọ́run kò sí problem. Thank you so much. Ibẹ̀ ò dẹ̀ jìnnà pátì ń bẹ̀ náà ni. Pátì lọ́dọ̀ wọn. Pátì tòsí ń bẹ̀ ni tó bá ti dalẹ̀ máa fún ẹ ládírẹ́sì. Banjo báwo wá ní jíjẹ báyìí tí o ti wá nǹkan jẹ. Má jẹ́ kí n parọ́ ebi ń pa mí. Ká kúkú jọ máa lọ sí i tó a kàn yálé olóúnjẹ yẹn wàá jẹun tó tó bá ti jẹun tán wàá padà sí lẹ́ńtì ẹ̀ ìná gbàbí tí mò ń lọ mítì tí mò ń lọ ojú bá ti dé àápàdé òun bí wọn á gbé mọ́tò yẹn.
káàsán ma. Ẹ káàsán. Oh, ṣẹ́yìn náà lẹ́ ń wáṣẹ́. Yes ma. Mo mean driver. Exactly ma. Ọkọ mi ò dẹ̀ wá sí around báyìí. Actually èmi lè fẹ́ máa drive. Okay. But ṣé máa lè wá ní ọ̀túnla? Okay ma. Around what time? 5 o'clock. Okay. Ẹ má jẹ́ kó ju time yẹn lọ. Okay. So, though èmi náà lè fẹ́ máa drive kó ń ṣọkọ mi, ẹ má jẹ́ kó ju 5 o'clock lọ. All right ma. Lọ́túnla. All right ma. All right, mama, I expect you. All right ma. Okay. What you did to me, yeah. You take my matter far away, you did it for me, yeah. Oh, you not send me no go reply what you said to me, yeah. I would rather go my way. Yes, love. $1 million. Lo need lo ẹ̀ tún wá ń fi ohun rẹ̀ lẹ̀ sọ báyẹn tó fi need $1 million. A jẹ́ wípé ọjà tó fẹ́ clear yẹn kò ń ṣe ọjà tó pọ̀ nìyẹn o. Mo dẹ̀ sọ fún ẹ pé anything tó bá need kó máa béèrè. Ó sọ̀rọ̀ $1 million. Ó rí bẹ́ẹ̀ o, ó ṣàmọ̀ pé mi náà sá ní savings, kò ń ṣe gbogbo owó ọwọ́ mi mo fi book ọjà náà. Màá manage ó máa wà okay. Mo ti sọ fún ẹ tó bá need owó má hesitate láti máa béèrè. You are now talking about 1 million bí kò ń sọ̀rọ̀ 10 million. I don't well, anytime tó bá ti need it, just let me know so that màá lè wáyà owó yẹn sákàǹtì ẹ. Thank you. Mo dẹ̀ like aṣọ yìí o. Online àbí? Yes. Ṣo need ẹ ni? Ó make sense. Ó dà fún náà. Etí náà ni mo ṣe ń ṣiṣẹ́ náà. I trust you. Ìwọ owó nù èsè. Hello sir. Hello. Yes. Ẹkújọ́ mẹ́ta. Ẹ̀sùn ìgbà wáyà. A dúpẹ́ fọ́lọ́run. Èmi ni mo wá fún. Ẹ̀yin lè wá ṣe wakọ̀ wá ń jò ní. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. Ẹ káàbọ̀. Ẹsẹ̀ á yàtọ̀ lónìí. Ẹ̀sùn ìgbà. Àmọ́ sẹ́yìn sì lè wakọ̀ báyìí. À ń gbìyànjú. Torí ìmúra yín ni o. À ń gbìyànjú. Ó dà, ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ fọ́gà. Okay. Pẹ̀ tí wà náà. Ẹ̀sùn ìgbà. What of my daughter Bulu? Ó wà níbi tó ti ń ṣe homework ẹ̀. All right. Àmì o. Yes. Olúwa mi. Jàmó. Ọkùnrin ijó ni tí mo ló wá sí awakọ̀ wá nígbà tẹ́ ẹ̀ sí nílé. Ó ti wà lẹ́nu géètì báyìí. Ṣé driver yẹn? Bẹ́ẹ̀ ni màá. All right, ní kó wọlé. Thank God ìyàwó mi wà on seat. Ní kó wọlé. Tọ́ Olúwa mi. Yes, excellent. Jẹ́ kẹ́ni yẹn tó dé. Ẹ jẹ́ kí n wo nǹkan tí mo gbé kaná. All right. Kó bá mi wọ ọmọ mi o. All right. Take my matter far away, you did it for me, yeah. Oh, you not send me no reply what you said to me. I would rather go my way. Ọ̀rẹ́ òṣì na betrayer you be. Come on, yeah, gbàgbé òṣì, whatever you be. See me, I no care if you talk shit, na chameleon you be. Me just wanna go my way, make a day my day. Okay, ó ti dé. Ìyàwó mi àti ọmọ mi ni wàá máa bá mi wà o. Ṣó ní valid driver license ṣá? Ṣó lè wa automatic vehicle kó má jẹ́ pé àwọn mọ́tò trailer onígi yẹn lè máa wà. Mi ní jẹ́ kó lọ gbé wọn sẹ́nu trailer o. Tàtẹ̀ ń bá wí gan. Hello? Banjo. Jídé. Jábọ́. Ẹ ló ṣíwẹ́kù fẹ́. Báwo ló ṣe bọ́ bí? Banjo. Jídé. Banjo. Jídé. Jọ̀ọ́. Gbébọn yẹn wálẹ̀. Jọ̀ọ́. Ìwọ. Banjo. My dear. What is going on? Kí ni kó tó ń ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ló ń ṣẹlẹ̀? Jídé.
Explain to me, o de bá mi sọ̀rọ̀, kí ni nǹkan tó ṣe? Sórí ọ̀rẹ́, mi ò ní marry until tí mo bá achieve àwọn nǹkan tó yẹ kí n achieve tán as a man. That is why I'm single. See, ó rọ́wọ́ mi ni èmi obìnrin. Ìwọ ní ìyàwó àti ọmọ. Ṣẹ̀ṣẹ̀ ni kéèyàn níyàwó àtọmọ ni. I don't understand what is going on. Àṣé èèyàn nìkan. I don't understand. Kí ló ń ṣe? Bánjọ. Ìwọ. Jọ. Inú máa ti o. Ẹjọ́ mi ò understand. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé o gbọ́ ọ̀kan tí àwọn ẹ̀ sọ? Ó ní òun understand. Now explain to her. Bí gbogbo ọlá àti ọlà everything tó kó jọ báwo ló ṣe jẹ́? Gbogbo ẹ̀ ló explain fún mi. Mo explain fún. Yes. Gbogbo bẹ́ẹ̀ ni tó ń ṣe contract yẹn bóyá ṣe mistake àṣemọ́ṣe ibi tó wà tọ́lẹ̀ ti pé kó wá máa take over ẹ̀ gbogbo ẹ̀ ló explain fún mi. Okay. Now Jide, explain to her in details. What is going on? Talk to me. Talk to me. My dear. Explain. Okay. 80%. No, 90%. Wo gbogbo ẹ̀. O ní mo smart ta fi acquire gbogbo nǹkan tó rí. Jíde oko bá mi, oko bá mi. Ẹjọ́ nítorí Ọlọ́run kò tí ì pẹ́ jù. Ó máa dé everything padà fún yín. Ẹ wo ẹjọ́, gbogbo ẹ̀ pátá ló máa dá padà fún yín. Wọ́n máa fún yín everything ẹjọ́ ẹ máa ń yìnbọn. Ṣé wọ́n mọ̀ wípé àti ẹni tó kú àtẹni tó nù ọjọ́ kan ni wọ́n pàdé? Ẹjọ́ nítorí Ọlọ́run. Jide, say your last prayer. Ẹ nítorí Ọlọ́run ẹ máa kọ́. Say your last prayer. Say your last prayer. Ẹ máa. Ìyàwó mi. Ó ti pa ìyàwó mi. Bánjọ. Yes. Bánjọ. Ó ti pa ìyàwó mi. Ó ti pa ìyàwó mi. Kí ló dé náà? Ó pè ní ẹ̀ náà. Ìwọ ló gọ̀ náà. Bá a ti máa sọ pé kó máa ṣe kan tí ò dá fábúrò ẹ̀ tó dẹ̀ ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ẹ jọ̀ọ́ náà. Ẹlú ọ̀gá ọlọ́pàá ẹlú ọ̀gá ọlọ́pàá. Ẹ dákun ẹ tètè máa bọ̀. Ẹ̀jẹ̀ ti pọ̀ nínú ilé wa. Ẹ̀jẹ̀ ti pọ̀ ẹ tètè máa bọ̀. Wọ́n ti pààyàn lọ. Ẹ tètè máa bọ̀. Ẹ ṣeun. Ilé ìwọ̀n gangan nọ́mbà 22. Ẹ ṣeun. Jọba jọ. Bánjọ má ṣe bẹ́ẹ̀ jọ. Àpalára ìgúnpá nìyí kan orílẹ̀ gbọ́n bẹ́ẹ̀ kẹsẹ̀ làbúrò tá a bá dé ìlú àìlára tá a dé ìlú àìlẹ́bí ní ìlú àìlénìyàn àtẹ̀pámọ́sẹ̀ nìyẹn kò sì tún ṣọ́ra kó má lọ́kọ̀ rẹ̀ ohun tó rẹ̀ ṣe fún ọ tó sọ ọ́ dà. Move. Go your head.
that was how I lost my dad. Ọjọ́ burúkú ìṣòro ni. Wo bí mo ṣe kéré tó, ó sì ń dàbí pé ó ṣẹlẹ̀ báyìí, bíi pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Nígbà tí mo rí tán pa ìyá mi àti bàbá mi, mo ṣàrántí orúkọ yẹn, Bánjọ, tí bàbá mi ń bẹ̀ ẹ́. Ṣó wá rí apá ní ìbọn ti ba ìyá mi, kò tètè kú. Rabaraba rẹ̀ ló padà pa. Ṣùgbọ́n bàbá mi kò rí bẹ́ẹ̀. Tọ́ kò wá kù. Mi ò mẹ́bí bàbá mi, mi ò mẹ́bí ìyá mi. Àmọ́ ọpẹ́lọpẹ́ security wa, Mr. Jamiu, òun ló gbé mi, ló tọ́jú mi. Tí o rí ibi ojú kòkòrò bàbá mi, ká mú nǹkan ẹni ẹlẹ́ni mọ́tẹni, òun ló ja bàbá mi o, tí wọ́n fi rí kú òjijì. Mo wá ń sọ eléyìí fún ọ pé ibi tó ń lọ, ohun tọ́wọ́ rẹ̀ ò tó, má fi gọ̀ǹgọ̀ fáwọn. Gbogbo ohun tí mo wá ń sọ fún ọ lẹ́yìn, ọwọ́ òsì rẹ ni kò fi sí. Má fi sọ́wọ́ ọ̀tún kó má bàjẹ́. Rántí ọmọ ẹni tó ń ṣe. Má gbàjẹ́ lẹ́nu ẹnikẹ́ni o. Ọba máa rántí ohun tá a bá ṣe lónìí, àwọn ìtàn ní gbọ́dọ̀ rẹ̀. Má bà tẹnìkan jẹ́ kó fi tún tara rẹ̀ sí. Kó rántí bàbá mi. Òun ló sọ mí dọmọ òrukàn. But mom, sọ ilé fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. You are just telling me for the first time. Sórí ọ̀rọ̀ tó bá yẹ ká sọ lọ́sàn-án kì í mọ́gbọ́n wá tá a bá sọ láàrin òru. Bẹ́ẹ̀ ti Sátidé kì í ṣiṣẹ́ tá a bá sọ lálàmísì. Àsìkò tí ó wúlò fún ọ ni mo sọ fún ọ. Kò wá mú sọ́wọ́ òsì rẹ̀, kò má fi jẹ. But mom, báwo lẹ́yìn ṣe survive? Sórí àkùkọ tí ó kọ lágbà, àṣà ò ní gbé lóró mọ́dìẹ. Kò lóòpè mi náà ṣe ló na ìbọn sí mi báyìí. Àmọ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ó bá mi sókè báyìí. Gbogbo ìwà ìbàjẹ́ eléyìí tí mi ò bá lọ́wọ́ yín, mo wá fi dá yín lójú pé mi ní wù kankan bó tilẹ̀ wù kó mọ, mi ò ní wù. Lágbára Ọlọ́run ẹ máa jẹun ọmọ. Mo wá fi dá yín lójú pé I will not disappoint you. Ó ṣe kan. Ọjọ́ burúkú èṣù burú. I can never let it fly away what you did to me, yeah. You take my matter far away, you did it for me, yeah. Oh, you not send me no go reply what you said to me, yeah. I would rather go my way, oh yeah, alright, yeah, alright, she, now betrayer you be. Come on, yeah, baby, she. Whatever you be, see me, I don't care if you talk shit. Like a chameleon you be. Me just wanna go my way, make a day my day. Wow.